Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ lé ní tí máa ń sọ àwọn onílàákàyè máa believe ẹ̀. Ṣé rí màmá tó kú yẹ kó ń ṣe tó ní Pasuma mo ṣe lọ síbẹ̀ wọ́n appreciate màmá yẹn gan bẹ́ẹ̀ ni. Ṣé rí bí màmá mi ṣe rí ló jẹ́ kí n appreciate màmá yẹn. Màmá yẹn she stood pé mo wà lẹ́yìn ọmọ yìí mo lè máa sin débi tí ẹ̀rù ti lè bá mo máa ń fẹ́ràn kábí àmọ́ máa ṣe bẹ́ẹ̀ kò yẹ ń sìn. Ṣé rábí àmọ́ tó máa ń ṣe bẹ́ẹ̀ kò máa jẹun ló bí mi tó bá ṣe dáadáa sọmọ tiẹ̀ tó dúró ti bẹ́ẹ̀ yẹn mo máa appreciate wọn kò sí nǹkan tí mi lè ṣe wúrọ̀ yọ bẹ́ẹ̀. Ṣé ó lójú ọ̀nà àwọn abẹ́ àwọn wọn sábà dó tọmọ wọn bẹ́ẹ̀ yẹn kọ́ dó sí point pé ní tí wọ́n bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àfikún máa wọn sóríire irú ẹ̀mí sìn ikú máa dúró tì ó gbọ́dọ̀ débi tó lọ́lọ́pàá àwọn àtẹ̀mí ikú tó fẹ́ pọ̀ mọ́ mi kó pa mí nǹkan tó fẹ́ ṣe wọn kó ṣe mí ní problem tó ṣẹlẹ̀ sí mi so mo ń feel nǹkan yẹn bẹ́ẹ̀ yẹn pé the same thing tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn so mo ṣe tún after tí ó dùn mí tí mi sílẹ̀ bí tó padà pé jẹ́ tún lọ kí torí pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ṣe nǹkan kékeré bó ṣe wà ẹ́ sìn a máa fọ̀rọ̀ lẹ́lu míì gbogbo àwọn tó bá ń fọ̀rọ̀ lọ tọ́jọ́ ń sọ̀rọ̀ kò lè dàbí kó fọ̀rọ̀ lọ yá ẹ̀ gangan tí yẹn bá wà láyé ẹ̀ tó bá lọ fẹ́ ṣe ìyá kan mo fẹ́ ṣe bàbá kan wọn kàn ẹgẹ́ àti kàdúrà sọ ìgbà tí wọ́n fi páàtì ẹ̀mẹ̀jẹ̀ wo náà ẹ fi páàtì escalade sínú Lexus ní kò ìfẹ́ káwọn èèyàn kọ́kọ́ gẹ̀ẹ́tì nǹkan tó rí define mi ìfẹ́ kọ́kọ́ gẹ̀ẹ́tì wrong definition ló ń rí orin ó wọ́n encompass a lot of things ó kó nǹkan sára gan orin ó gbọ́dọ̀ ní message ó dẹ̀ gbọ́dọ̀ ní jẹ́kí wọ́n náà ó gbọ́dọ̀ ní nǹkan ẹ̀fẹ̀ tó ń pààyàn lẹ́rìn tó ń múnú yàn dùn orin ṣeré so torí bá ó lè jẹ́ pé concentrate kan ló ní bẹ́ẹ̀ o ẹ bá kàn gbà mí pé ilé ló pọ̀ jù bẹ́ẹ̀ ẹ ti láti educate I entertain but ó lè mí lè jẹ́ pé ìkan ló pọ̀ jù náà ẹ̀ ṣùgbọ́n a ṣe láwọn yòókù díẹ̀ nù ẹ ti sàn so ẹ bá gbọ́ orin ẹ̀bú tá a bá dárúkọ yẹn gan wọn nítorí pé ẹ ti ní gbọ́dọ̀ àṣọ pẹ̀lẹ́ nìkan wá ní ẹni ẹ̀ bá wí. ẹ jọ ẹ má bá Fuji jẹ ẹ má bá Fuji jẹ gbogbo wa ti múra lóṣooṣù ẹ má bá Fuji ẹ má bá Fuji jẹ ẹ má bá Fuji jẹ gbogbo wa ti múra lóṣooṣù ẹ má bá Fuji jẹ. Padà ní ìjọba tí ó bá yẹ. Ẹ̀jẹ̀ ká ṣe ra wa yẹ́yẹ́yẹ́. Ẹ̀jẹ̀ ká ṣe ra wa yẹ́yẹ́yẹ́. Nígbà òròpó lè bá ìyá. Ó máa padà ní ìjọba tí ó bá yẹ jẹ́. Òbí lọ́ba mi lé o. Wá sí inú. Àdóbìyàn nínú ṣááyé ni.
ọmọ lè mọ ọmọ àgbà ọkọ oríire ọkọ bàṣírí mi gbogbo Islamic musician gbogbo yípo kí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.